Ìbà o ìbà, ìbà o ìbà, ìbà o ìbà, ìbà kọ́dà ayé, ìbà àṣàkẹ́ ọ̀run o, ìbà Olódùmarè ni mò ń perí. Alápánlá ọba tó ṣolé ayé rò, ògúngbàmọ̀ ọ̀dà gbogbo oníṣẹ́ ibi kíjokíjo, ọba Olódùmarè tó fọ̀run ṣèbùgbé, ọwọ́ àfilé ayé ṣàpótí ìtìsẹ̀, ṣùgbọ́n Olódùmarè ọba ń bẹ níbi gbogbo nígbà kan náà. ẹ̀kẹrin nínú náà lérú, ẹ̀kẹta nínú túbú o, ẹ̀kẹjì nínú kìnìún, ọba aládùúgbò tí ń lo Olódùmarè ní tí mò ń sọ. Olódùmarè o, ọba aláwùrábí, dákun má padà lẹ́yìn mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, àti gbogbo ẹ̀yin tínú yín ń dùn sí mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Olódùmarè ọba ò ní padà lẹ́yìn yín o, ẹ ò sì ní sọmọ nù. Mo dé o, mo tún ti débè ó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ lónìí. Mo dé gẹ́gẹ́ bí ìṣe mi, mo dé kólókó ọmọ lè roko, mo tún ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Ṣé ẹ ṣe mọ̀ pé bí ọ̀bá nídìí obìnrin kan yìí dédé jẹ́ kúmólú o, àmọ́ obìnrin tó bá ṣetán láti sanwó ọkọ̀ ó ṣeé ṣe kí onítọ̀hún ọmọ jẹ́ kúmólú. Mo wá pè gẹ́gẹ́ bí ìṣe mi lónìí àti lásìkò tí mo wà yìí. N ò pè yín fúkú o, n ò sì pè yín fárùn. Ìgbé ayé ni ká ẹ máa bá wọn jẹ́ o, ẹ dákun ẹ má bá wọn jẹ́ pé tọ̀run. Orógbó báyìí náà ló ní ká ẹ máa bá wọn gbó sílé ayé. Obì náà sì ní kó máa ti àrùn àti kú dànù kúrò níwájú ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ẹ sì ní fojú sunkún ọmọ láṣẹ Èdùmàrè nínú ilé tẹ́ ẹ ti wò mí, tẹ́ ẹ sì ti ń gbọ́ mi. Àlàáfíà fún gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo pátápátá. Àṣàlámà lẹ́kùn fún gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo jákèjádò gbogbo àgbáyé. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé wa nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, ilẹ̀ káàárọ̀ òjíire o, ilẹ̀ tí ń ṣàfúwàrà tí sì ń ṣàfóyin. Olódùmarè ọba ọmọdé padà lẹ́yìn ẹ̀yin oníṣẹ̀ṣe o, ní gbogbo ilẹ̀ Yorùbá káàárọ̀ òjíire, nílẹ̀ Odùduwà, nílẹ̀ adúláwọ̀ àti ní gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìn yóò ní parun láṣẹ Èdùmàrè. Mo ṣèbà yín o, ẹ dákun ẹ jẹ́ bá mi ọṣẹ. Onífá, aláwo, Ọlọ́runmìlà, Ọbàtálá, Ọbàtáṣà, ọba takuntakun lóde Ìrẹ̀lẹ̀, òòṣà ńlá Ọ̀ṣẹ̀rẹ̀màgbò, òòṣà àkọ́kọ́, gbogbogbò ní ayé pátápátá o. Ẹ̀yin ìmùlẹ̀ ògbóni, awo mi kò ró, ìmùlẹ̀ mi kò ró kò ró, ojú bá yẹjú ọmọ yẹ. Àwa ò ní bá wọn ṣàwọ àparò aláṣọ pípọ́n. Ìbà, ìbàlẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alágbóore tọ́mọ aráyé pè lálágbóògà. Ọ̀bá dákun kọ́ ọmọ kan dúgbẹ́mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè bèbè kàlùkàlù. Ilẹ̀ òsì ní kánjú gbẹ̀yìn onítèmi náà bèbè kàlùkàlù. Ẹ dákun ẹ ṣàmì wìtìwìtì. Ìjókíjó ojú aṣíwín, ayọ̀káyọ̀, ńláyọ̀ wèrè. Gbogbo àwọn ọ̀tá yín àti èmi ọmọ yín àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ayọ̀ àyọ̀dù tí mákèrè gántan, ńlá àwọn ọ̀tá yín ọmọ yọ̀ wọnú sàréè láṣẹ Èdùmàrè ni, láì tọ́jọ́ sì ní pẹ̀lú. Àwa ó sì máa yọ̀ wọnú ògo wa ni láṣẹ Èdùmàrè. Àmọ́ ẹ wá gbọ́ o, ẹ dákun o, ẹ jẹnu yín ọmọ, ẹ má rotọ́ ọmọ làkejì yín níbí o. Mo wá dé lórí ọ̀rọ̀ ńlá pàtàkì kan fún àwọn àdé pàtàkì kan. Mo lè pè é nílùú abàmì, ìlú tí àì ti mú ìwà ibi jẹ, ìlú onílé, ìlú àlejò, àmọ́ ìlú tàlejò ti ń rí ṣe jò nílé lọ. Ọba oníkọ̀ ìkọ̀ lájẹ́ nílùú Ìdíròkò bọ́dà. Kábíyèsí lọ rèé darapọ̀ máwọn onílẹ̀ àwọn baba ńlá wọn. Àwọn náà ti dàṣẹ́ tọ̀ lórí àṣà wọlé ìlú.
wọ́n darapọ̀ máwọn ancestors wọn nílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí. Àgbàlagbà ni wọ́n nínú àwọn ọba ilẹ̀ Yorùbá káàrọ̀ òjíire. Àti ní gbogbo Ànàngó pátápátá, gbogbo ìdílé kábíyèsí tó wàjà, pàápàá jùlọ olórí, àwọn olóyè láàfin, ọ̀dọ́ ìlú Ìdíròkò, àgbààgbà ìlú, ọmọdé ìlú, onílé àtàlejò, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ní gbogbo Ànàngó pátápátá. A ò ní sọ̀rọ̀ sọ gbogbo ẹ̀yin òǹtajà, onímọ́tò àtọlọ́kadà, mo kí yín nílé Oòduà. Ẹ̀yin bàbá àtẹ̀yin yèyé, bàbá mi aṣíwájú Ṣàngó Àràbàbí, bàbá pèrè akọni ẹ dákun ẹja fi dà lálẹ́ gàràgà. Ìyá mi olómi tútù awẹ́dẹ́wẹ̀rìṣà, oore yèyé o, mélòó mo fẹ́ dákọ ọ̀ṣọ́ fún yín ní gbogbo Ìdíròkò pátápátá. Ilé kan òòṣà kan ni ó, ìlú ṣì ń tùbà, èsì ń tùṣẹ́, ìrojú ìráyè lásìkò bàbá wa late His Royal Majesty Ọba Jọ̀ọ́nù Ọlákúnlé Òjó JP tí wọ́n rèwàlẹ̀ àṣà. Wọ́n lọ rèé darapọ̀ máwọn baba ńlá baba wọn. Ọmọ ṣe o, ìbáṣepà ikú láyé o, ará àgbà ń dà. Kábíyèsí Ọba Jọ̀ọ́nù Ọlákúnlé Òjó rèwàlẹ̀ àṣà. Ọmọ ṣe o. Ìgbóná kábíyèsí bá mi sọ̀rọ̀ kémi ó tó rìnrìn àjò. Wọ́n ṣọ̀pọ̀lọpọ̀ tẹ̀ fún mi. Wọ́n sọ gbogbo bí wọ́n ṣe bá bàbá Awólọ́wọ̀ ṣiṣẹ́ gbà náà. Àti bàbá wa Olúbùṣe Ọọ̀ni of Ifẹ̀ táwọn náà gbéṣẹ̀ nígbà náà. Bàbá sọ gbogbo bí wọ́n ṣe jọ wà. President Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ṣe jọ ṣe kékeré tí wọ́n jọ ṣe wédàgbà. Gbogbo ẹlẹ́mí àdìtú ọ̀rọ̀ Olódùmarè ọ́fíìsì ta láìpẹ́ láì jìnnà. Ẹ lè mọ̀ pé kábíyèsí tó wàjà nílùú Ìdíròkò Ìkọlàjẹ ni wọ́n ń pè é. Ṣé ẹ mọ̀ pẹ̀lú yìí ibẹ̀ là ń pè ní first border. Bọ́dà tí ń bẹ́ẹ̀ ni bọ́dà àkọ́kọ́, ẹ má jẹ tẹ̀yé, láti orílẹ̀-èdè Nàìjíríà dé ìlú Benin Republic. Bọ́dà àkọ́kọ́ ni. Ó dàbí pé bàbá ṣẹ̀ṣẹ̀ ṣe 45 years lórí tróònù ní bí àṣà àwọn eléèbó. Àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Bàbá dáadáa ni bàbá. Ẹ kú mo lérò gbogbo ẹ̀yin olóòṣà pátápátá, ẹ kú mo lérò. Ẹ ṣùkú àtẹ̀mọ́ra ti kábíyèsí. Ètò èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ti wá bẹ̀rẹ̀ lónìí. Lórí ìlú Ìkọlàjẹ Ìdíròkò, wọ́n ti padà wá lórí oríkì yín. Ẹ dákun, ẹ jẹ́ ń ṣẹnu dédé síbí báyìí. Orí fàárà ni mo mú wá. Intro ní bí àṣà àwọn eléèbó bí wọn bá ṣiṣọ́. Mo ń padà bọ̀. Ẹ dákun, ẹ dúró sórí ìkànnì yìí. Ẹ fọ́lọ̀ péjì yìí. Ẹ sì bá mi láìkì lórí YouTube àti Facebook. Ojú tẹ́ fi ń wò mí ò ní relédè yín o. Etí tẹ́ ṣe fi ń gbọ́ mi ò ní fàjà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ. Wọ́n padà wá lórí ètò mi tí ń bọ̀ lọ́nà. Gbogbo àwọn olóòṣà yìí wọ́n ṣe tó yẹ kí wọ́n ṣe kí ìlú ó lè máa rújú, kí ìlú ó lè máa jùbà, ó lè máa jùṣẹ́. Kéku ọmọ ké bí eku o, kẹyẹ ọmọ ké bí ẹyẹ, kọ́mọ ènìyàn sì máa fọ̀ bí ọmọ ènìyàn. Wọ́n sì tún padà bọ̀ torí àwọn húọ̀húọ̀ kan ń bẹ tá à ń gbọ́ níta tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè gbọ́ láàárọ̀ yìí. Mo gbọ́ pé wọ́n ní òòṣà kan ọ̀pààyàn kan nílùú Ìdíròkò. Ẹ má jẹ́ tàn yín o, bẹ́ẹ̀ni àdìtú ọ̀rọ̀ Olódùmarè bá sọ fún yín pé náà ń jó lórí omi. Ẹ bèrè kí n lọ rèé kéwẹ̀ wá. Ẹ̀rí àrídájú ń bẹ pé òòṣà kankan ò pààyàn nílùú Ìdíròkò. Bí wọ́n bá ń gbé kiri, ọkàn fẹ́ fi bàálù ìlókọ jẹ́ ni. Mo ṣe kábíyèsí fún bàbá wa Onífàyè tìlú Fàyè tí ń bẹ ní Benin Republic lẹ́gbẹ̀ẹ́ Ìdíròkò náà ni. Bàbá náà sọ̀rọ̀ o. Ẹ wá má jẹ́ tàn yín. Òòṣà kankan ò pààyàn kankan nílùú Ìdíròkò.
bí ṣọ́ọ̀kì bá wà lára ẹnìkan wọ́n bá pa ẹni náà ṣọ́ọ̀kì ló pa á àwa gbárí ṣáàṣì débẹ̀ ni kódà gan bí wọ́n bá ṣòro nídìí ìrókò. ọkùn bí ọjọ́ mẹ́ta ni wọ́n ti máa ń laago káàkiri pẹ́ dákun ẹ má rìn látàgo 12 òru títí di bí aago 3 olóró fẹ́ ṣòro ṣe mọ̀ pé nílẹ̀ bàbá wa ilẹ̀ kára yìí bí ilẹ̀ tí ṣàfúwárà tí sì ń ṣàfóyin ilẹ̀ Olódùmarè ọba yọ́nú sí. ẹ má jẹ ìtàn yìí o kò sóòṣà kankan tí ń pààyàn béèyàn bá sì fojú dòrò bàbá lóró gbé àbí béèyàn bá fojú dòṣà kan tó ṣàbàgbé wọn ò ní rókun onítọ̀ọ̀fún dákun ẹni tí dìnnìdìnnì mú àbí nǹkan mú ọwọ́ kó sínú ilé ara rẹ̀ tí wọ́n sì rókú ẹ gbọ́rọ̀ lẹ́nu ọkọ ẹni yìí náà ẹni tí wọ́n sọ pé ó kú. ẹ má jẹ ìtàn yìí o látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn nǹkan ìbílẹ̀ nǹkan ìṣẹ̀ǹbáyé tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ kábíyèsí látìgbà tí kábíyèsí ti wàjà látìgbà náà kò sẹ́nì kankan tó fara kó. ẹ má jẹ ìtàn yìí ìlú yìí jẹ́ ìlú tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ń wọkọ̀ bọ̀ láti Ṣàngó kan tẹ́ ẹ fẹ́ wọlé sí Benin Republic bẹ́ẹ̀ bá ti dé bọ́dà bẹ̀ kódà kí wọ́n máa ṣòro àbí kí wọ́n máa ṣe nǹkan ọ̀ṣà kan àtòjú ọ̀nà wọn ti dá yín dúró kò sẹ́ni kankan láti ìgbà tẹ́mi àdìjú Olódùmarè tí mo ti mọ mẹ́wàá nípa ọ̀rọ̀ ìlú yìí tí mo sì ti wà nílùú ìtorí ìlú yìí jẹ́ ìlú kan tẹ́mi àdìjú Olódùmarè ní túdíò sí tí mo sì ti ń ṣèwádìí. ẹ mọ̀ mébí ẹni mowó tẹ́lẹ̀ bí nǹkan bí bá ń bẹ́ lu èmi àdìjú Olódùmarè ọ ti tú síta kò sí ikú tí ó pàgbà tá à dé bá polórí ẹ̀ ń bẹ́ o ó tó ẹ̀yìn àgbàlagbà. ìlú yìí ọ̀nì kọ́nu nǹkan ọ̀họ̀ kankan ọ̀ṣọ́ fún yín gbà kan kọ́dà àwọn ọ̀dọ́ ìlú yìí fàyàn mọ́ra pọ̀ kábíyèsí o Olódùmarè ọba ó délẹ̀ fẹ́ni rí. wọ́n sì ṣe fọ̀rọ̀ wánilẹ́nuwò fáwọn yébò kan tí wọ́n lè ṣe Yorùbá wọ́n sì bú sẹ́kù pé kábíyèsí lọ tó jẹ́ pé kábíyèsí ni máa ń sọ pé ẹ dúró lápá mi báyìí ẹ dúró lápá mi báyìí kìí sì sọba tí ń sọ pé ẹ lọ rèé mówó wá kẹ́ ẹ tó ṣe nǹkan báyìí. àwọn Yíbò Haúsá gan lérò pé wọ́n nílùú yìí kódà àwọn ọmọ Yorùbá tí bẹ́ẹ̀ wọ́n tún kó lè mọ́ra àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí kábíyèsí ṣe sọ fẹ́mi àdìjú Olódùmarè nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún wọn. kábíyèsí láwọn kan làwọn nílùú ọ̀dọ́ ló nílùú táwọn ọ̀dọ́ bá ti sọ ní eléyìí tí ń lọ bí ọdún 3 sẹ́yìn kábíyèsí lẹ́ẹ̀kan sí Olódùmarè ọba ọmọ délẹ̀ fún ọba Létí His Royal Majesty ọba Ọlákúnlé Òjó JP Olódùmarè ọba délẹ̀ fẹ́ni rí. ẹ̀yin olólùfẹ́ mi wọ́n ń lọ mọ́ padà bọ̀ èmi ni wọ́n mọ wá ẹ̀yin náà ni wọ́n sì máa bá. bí wọn ò bá relé báyìí aya mi ó sọ̀rọ̀ orogún ilé ó sì gbárata lórúkọ Jésù. ẹni bá wá ní kí n lọ kí n má bọ̀ ó ní wọ́n wá dénú òdédé bá Insha Allah láṣẹ Èdùmàrè ni o. ẹjẹ ọ̀dàlẹ̀ báyìí náà látẹ̀délẹ̀ lérí o láṣẹ Èdùmàrè. ẹ ṣé mo dúpẹ́. Hi, a cinematographer. I direct, I shoot, I edit. Follow me on all social medias such as Facebook, Instagram, Twitter, Snapchat, TikTok and WhatsApp for any further inquiries about my work. Thank you.